ó burú jáì ti ọ̀sẹ̀ yìí atọ́kùn ẹkú iṣẹ́ o olóyè ìṣẹ̀lẹ̀ tó burú jáì tó jẹ́ ìṣẹ̀lẹ̀ mọ́nìgbàgbé tó ṣẹlẹ̀ sáwọn ni ó ṣẹlẹ̀ lọ́dún 2016 àwọn múra ìgbéyàwó lásìkò yẹn ni ìgbéyàwó àwọn kù oṣù kan níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n ní báǹkì kan ni àwọn àti obìnrin táwọn ń fẹ́ àwọn tí jọ ń ṣiṣẹ́ lágbègbè Àròmìrẹ́ nílùú Ìkẹjà ọmọ olówó gidi ni obìnrin táwọn ń fẹ́ yìí àwọn òbí ẹ̀ sì jẹ́ èèyàn pàtàkì wọn kọ́kọ́ fẹ́ kó fẹ́ òun torí wọ́n jọmọ ilé nìyàn kódà láì tí ì ṣèyàwó wọ́n ti fún òun àti ọmọ wọn ní ilé táwọn ọmọ gbé lẹ́yìn ìgbéyàwó lára ilé wọn tó wà lọ́gbà ni o ní Jàyè Ọgbà wọ́n sì ti ṣe transfer rẹ̀ kúrò ní báǹkì táwọn ti jọ ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo nǹkan ni wọ́n fi tẹ́ àwọn lọ́rùn kí ló ń bẹ̀rẹ̀ sí ní rí gbogbo nǹkan báyìí sí òun bá bẹ̀rẹ̀ sí ní bá àwọn big boy kan rìn big boy ni wọ́n ń pè wọ́n láì tiẹ̀ tí ní fọkànbalẹ̀ òun ti fúnra òun fọkànbalẹ̀ ó nígbà yẹn ni òun bẹ̀rẹ̀ àwọn ìwà tóun kì í hù tẹ́lẹ̀ òun máa ń lọ klọ́ọ̀bù òun mọtí òun kóbìnrin lásìkò yẹn invitation wedding àwọn ti jáde òun ti ń lo káà ìfẹ́ dákọ̀ káà yẹn káà tó lọ́lá báyìí ni àwọn òbí ìyàwó òun ni wọ́n sì gbé fọ́ọ̀hún ó lébi tí olóyè ṣeun ọtí ni òun mú yó lálẹ́ ọjọ́ tí ìgbéyàwó òun àti ìyàwó òun kù oṣù kan lòun bá gbalé wọn lọ lóòótọ́ àwọn òbí ìyàwó òun ò sílé wọ́n ti lọ òkè òkun torí àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún ìgbéyàwó òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí ni ìyàwó òun bá òun sọ pé kò dáa òun tó yẹ kóun jẹ́ àwòkọ́ṣe rere táwọn òbí òun ò sì fẹ́ kóun fẹ́ òun tẹ́lẹ̀ kò yẹ kóun máa mu ọtí yìí tóun bá bá àwọn òbí òun nílé ńkọ́ kí ni òun rò pé ó máa ṣẹlẹ̀ òun sì ti mu ọtí yìí o ó ní nǹkan táwọn mọ̀ọ́mọ́ ni pé àwọn gbé ìgbájú fún kò bá lójú rẹ̀ bá wú àwọn ò tiẹ̀ mọ̀ pé ojú ẹ̀ wú gan lálẹ́ ọjọ́ yẹn èyí lè àbúrò rẹ̀ ọkùnrin rí tó fi gbèjà àǹtí ẹ̀ torí àbúrò rẹ̀ wà nílé àwọn náà yẹn náà bí ẹni máa kú ìpọ́n tọ́ lẹ́nu ẹ̀ ètè ẹ̀ sì wú fọ́tò làwọn fi mọ̀ níjọ́ kejì pé ètè ẹ̀ wú ariwo sọ àwọn èèyàn wọlé wọ́n ya fọ́tò ìṣẹ̀lẹ̀ yìí ní wọ́n bá fi ránṣẹ́ sí àwọn òbí ìyàwó òun lórí fóònù pé ṣé ń tí ọmọ yín fẹ́ fẹ́rẹ̀ ìgbéyàwó sì ti kù oṣù kan nígbà tí wọ́n dé òun lọ òun bẹ̀ wọ́n pé ọtí ni òun kì í mu ọtí tẹ́lẹ̀ wọ́n sì ló ti parí ṣùgbọ́n ìyàwó òun kì í wá sílé ọ̀dọ̀ òun mọ́ bíi ti tẹ́lẹ̀ àwọn òbí rẹ̀ ní kọ́mọ́ kó má wọ̀rí ó di ọjọ́ ìgbéyàwó kó tó máa mú ìyàwó òun lọ àwọn fẹ́ tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ni ìmúra ìgbéyàwó sì lọ lọ́dọ̀ òun ọjọ́ engagement náà ni àwọn fi registry sí registry ni òun àtẹ́bí òun wà tó fi gbọ́ pé ìyàwó òun ti wà lókè òkun kódà ìṣẹ̀lẹ̀ mọ́nìgbàgbé ibẹ̀ ni pé nígbà tí ó padà ní ọkọ ẹ wo ọ̀rẹ́ òun gan tán àjọ sáàfù ló padà fẹ́ ọ̀rẹ́ òun ti di èèyàn ńlá látara àwọn ẹbí ìyàwó òun báyìí ìyàwó tóun wá fẹ́ tóun fẹ́ báyìí wàhálà àti ìdààmú ayé ló jẹ́ fóun ọ̀mùtí ni òun náà lọ́jọ́ tóun rí sìgá lẹ́nu ẹ̀ lẹ́yìn ọmọ kan ní ẹ̀rù bà òun tó ti fẹ́ kọ̀ sílẹ̀ nítorí ìlùkulù ló máa ń lu òun tó ń jọkọ ẹ̀.